Ẹ káàbọ̀ sí ìkànnì Yorùbá Entertainment Gist, níbi tí a ti ń mú àwọn ìròyìn Yorùbá àti àwọn ìṣẹ̀lẹ̀ ní ilẹ̀ adúláwọ̀ wá sí etí ìgbọ̀yìn. Ẹ máa bá wa kálọ. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ọpẹ́ ni fọ́lọ́run ọba àjọkẹ́ ayé, ọba àsàkẹ́ ọ̀run, ọba tí ń dúró dòsìkà, ọba tí ó san lẹ́san. Àní gẹ́gẹ́ bí ìwà tèmi àti ẹ bá ti jọ gbélé ayé jọ wù. Ṣèbí ọmọ dáadáa ṣe máa ṣe ń so. Ìwọ máa burú sí ọmọ yẹn bà lórúkọ jẹ́. Ọmọ pọ́npọ́ yọ tí ó kọ olóko kọ́rùn kọ́ bàjẹ́ ní tiẹ̀ ńlẹ̀rọ gba tiẹ̀. Ẹ máa ṣe ń so. Bẹ́ẹ̀ tí wọ́n ń ṣe lọ àtòrí àtìkà ìkan ò ní gbé. Yorùbá ní adájọ́ mọ̀ sí àtàsọ̀rọ̀ mọ́yẹ̀. Ẹni tírú wọn bá sọnù ló yẹ ká wá wọn. Adájọ́ mọ̀ sí àsọ̀rọ̀ mọ́yẹ̀ kan ò sí kàkí ìlú Ìlọrin kàkàkí ànábì. Mo sọ́mu lọ́mọ ìpìlẹ̀ ó padà sílé ìpìlẹ̀ ń bọ̀ abẹ́. Ọlọ́run ṣèkẹ́ṣègẹ̀ fásiwájú ayé ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam. Ọlọ́run ṣèkẹ́ṣègẹ̀ fáwọn sọ̀hábà nábì. Ọlọ́run bá wa kẹ́ gbogbo àwọn àfáà wa tó ti lọ, bá wa kẹ́ wọn ní kẹta lè kíámà. Aláwọn tí ń bẹ láyé Ọlọ́run kẹ́ wọn ní kẹta yé. Sheikh Habibullah Mudirul Markaz bàbá Ọlọ́run jẹ́ ká rí yín pẹ́ ẹ̀ ní dàgbàyà. Ọlọ́run jẹ́ kẹ́ pẹ́pẹ́pẹ́ ẹ̀ wá ní pẹ́ nípẹ́ ẹni tí ò ní lálàáfíà gbogbo bá ń jẹ́ tọ́lọ́run. Ṣé bí mo sọ fún ìyá gbọ́nkan mo ní tí n bá fẹnu góbì fún jẹ́ mo ní kó má jẹ́ tí n bá fẹnu górógbó fún ìyá gbọ́nkan ó mọ̀ lè fìtínà tí ìlú Ìbàdàn mo ní kó má jẹ́ àmọ́ tí n bá fẹnu mi sọ̀rọ̀ fún ọ gbà á kó o sì gbé yẹ̀wò. Àmọ́ ìyá gbọ́nkan ò ní gbà torí ìgbéraga ní mọ̀ síwájú ìparun. A ní Yorùbá lẹ́ni tẹ́ ń bá wí tí ń warùn kì wọ́n ló ṣetán tó fẹ́ parun ni. Afọ́mọ ìpìlẹ̀ ó lọ lé ìpìlẹ̀. Ẹ wo gbogbo ohun tí ìyá gbọ́nkan sọ nípa akéwùgbà gòdò ọmọ akéwùgbẹ̀rú. Kàkà kí ànábì mo jáde mo kìlọ̀ fún ìyá gbọ́nkan mo níyà ẹ ṣe correction. Ẹ̀rí tí mo dákẹ́ láàrin ọjọ́ mẹ́ta torí mo rí pé àwọn tí ó fẹ́ wọn lura ẹ̀wọ̀n ò ní yẹ̀ lórí wọn. Àǹtí Kúdí Àkúbè àti ìyá gbọ́nkan mo fún wọn ní last warning mo wá relax. Ọ̀kan lọ́mọ ní kí n relax èmi náà relax mo ń wò wọ́n pé kàkà kí ṣe sùúrù. Ẹ̀rí pé tó jọ́ mẹ́ta mo dákẹ́ mo gbàgbọ́n dòdá wá mo gbé jàgbọ́n lọ́wọ́ báyìí mo wà ń wò ó bí àṣà àwọn aráàlú Ìbàdàn. Ẹ wá wo bí tí ìgbéraga gbé ìyá gbọ́nkan dé ẹ wo bí tí Kàfílátù Káólà hẹ́ndì ọ̀rọ̀ ara rẹ̀ sí. Ẹ wo bí tẹ́nu ń já wáyà adájọ́ ló fẹnu bá o torí gbà tí wọ́n gbẹ́jọ́ rẹ̀ délé ẹjọ́ léni ń tádájọ́ kọ́kọ́ gbọ́ ni ọ̀rọ̀ pé kò é sọ ọmọ ìpìlẹ̀ ní òjò dá òun mọ̀ tí wọ́n bí nílé ìpìlẹ̀ ńbàdàn. Ṣé ẹ rí i wọ́n ní ẹnu ni olúbọ̀bọ̀ tiribọ̀ ẹnu ẹni ní ìjánu ẹni. Ẹnìkan kan ní ó ní kò sí ohun tó korò tó já wọ́n lọ o kò dẹ̀ sí ohun tó dùn tó já wọ́n lọ o àwọn ló kó bá ìyá gbọ́nkan. Níbi mo lè sọ mo lè wí mo lè gún mo lè sọ ọ́ kí ló dé. Ẹ wo apology tó lóun ṣe nípa pé akéwùgbà gòdò ń ṣe terrorist ó sì tún fakọ sí i. Ìjọ ìpìlẹ̀ ìjọ olórí burúkú níjọ tí Kàfílátù Káólà jọyìn. Ẹ wo gbogbo bàtọ́ lórí burúkú ń sáká náà ló ń bẹ̀bẹ̀ yóò mọ láwọn tó ń bá fi ẹnu sọ àsọlé àní tó sọ láti ìpìlẹ̀ sóòótọ́ ni. Ó wá lóun sọ pé akéwùgbà gòdò ń ṣe terrorist. Ẹ dákun kí ló wá bá tó bad nígbà tó bá ti mọ̀ pé ó ṣàṣìṣe kéèyàn ó tọrọ àforíjì ni. Wọ́n lẹ́ni tó ṣẹ̀ gan ẹni kó ṣe sọ̀rí àbí kò ní lè ṣe ni tó bá ti ṣe ó ti tán gbàmígbàmí lè yàn gbà àìgbà mẹ́sẹ̀ mérò ẹni òyìnbó fẹ́ràn náà máa ń sọ sàtìmọ́lé tó bá ti wá sóbà ló máa jáde láti mọ́lé àfàìwá sóbà ò máa pẹ̀lẹ́ wọn bí ọ̀bọ. Ìfẹ́ tọ́lọ́run ní sẹ́niyàn lọ́lọ́run fi dá lé ayé ló fi dá wa pé ká máa wà nínú ayé. Ṣé bọ́lọ́run ló dá ìfẹ́ ló dá àánú. Àmọ́ nígbà tẹ́ bá ti rí ẹni téèyàn nífẹ̀ẹ́ tó jẹ́ pé ogun ní ń gbé tíyàn eré kéèyàn ó wálẹ̀ ní Kàfílátù Káólà ń sá fọmọ akéwùgbẹ̀rú. Ẹ jẹ́ ran ilé títàn kan ìtàn tí wọ́n ń kọ́ wa nígbà tá a wà ní primary school ni. Ẹkùn gbogbo èèyàn ló bẹ̀rù ẹkùn. Ajá wa máa lọ jẹ́jẹ́ rẹ̀ ajá mọ̀ pé ẹranko burúkú lẹ́kùn
níbi tẹnu ni níbi tèékánná ni níbi tìwà ni ẹkùn ò ṣeé ṣe láàánú kìnìún ò ṣeé ṣe láàánú ibi tọ́lọ́dẹ wá dẹ páńpẹ́ sí ibẹ̀ ni kìnìún ti lọ rọ́ọ̀lù páńpẹ́ ọlọ́dẹ ó ké pọ̀ ọmọ èèyàn ọmọ gbálẹ̀ ó ké pe gbogbo ará àdúgbò wọn ò gbálẹ̀ ajá ní rìnrìn rẹ̀ lọ jẹ́ẹ́jẹ́ẹ́jẹ́ ibi tájá bá tẹ́kùn ti ń kégbe ìrora lájá bá ń wò pé àmọ́rú tú kékeré burúkú yìí ó pátá abala sí ilẹ̀ nínú ìdè nínú ìgbèkùn tó wà yìí kìnìún ó lọ́rọ̀ rẹ̀ lẹ́nu ó lájá sí mílẹ̀ nǹkan kan ò ní ṣẹlẹ̀ ajá tó sí ẹkùn lẹ̀ alájá tó yọ kìnìún nínú ìgbèkùn ni kìnìún hàn lọ́rùn mú pé dandan òun ó gbẹ̀mí lẹ́nu rẹ̀ kìnìún wa ẹni à ń bẹ̀ wá dẹni tí ń bẹ ni ajá wa bẹ̀bẹ̀ kìnìún oore ni mo sí ọ ìròrè tá kí ó gba góòdù sí olórí burúkú kíní bara rọ̀ṣìrọ̀ṣì náà ni o ó wá pariwo oore ni mo ṣe mọ́jọ́ orí ó dìbí mọ́ mi lọ́wọ́ kìnìún lájá tó yọ̀ ń lẹ̀ ń lòun ó pàjẹ́ orí ọ̀rọ̀ ẹni wọ́n wà tí ìjàpá ọlọ́gbọ́n ẹ̀wẹ́ ìjàpá wa rìn ló wá ṣe kò ń gẹ́ kí ló fa fàǹfà lẹ́yìn àárín ẹ̀yìn méjèèjì kí ló fa fàǹfà kí ló fa dìlọ́rùn mú kí ló fa ẹ̀bẹ̀ tí ajá ń bẹ kìnìún ọ̀tún wá kẹjọ́ òrò èkejì kẹjọ́ òrò wọ́n sì léèyàn tadìtàdì lè rojọ́ ṣùgbọ́n èèyàn tadìtàdì kí ó dáa ọlọ́run ló dájọ́ àfihàn pínran ìjàpá wa ní ṣe bó ti jẹ́nu wọ́n ní bó ti jẹ́nu ó lọ́rọ̀ ẹ ò yé òun tó àfi tẹ́ bá practicalize ẹ̀ bẹ́ẹ̀ ṣe rò lẹ́jọ́ yìí kò yé mi ibo lọ ní kìnìún wà ajá ní ẹnu páńpẹ́ tó wà ní kìnìún náà lẹ́nu páńpẹ́ tó wà ní ó ní sí páńpẹ́ yìí ẹ practicalize ẹ̀ kó lè bá yé mi ní kìnìún bá tún rọ́ra rẹ̀ gidigidi ló kẹsẹ̀ bọ páńpẹ́ nìyẹn tún dì mọ́ gbà ó ní ṣé bó ṣe rí nù ó ní bẹ́ẹ̀ ni ìwà jábò lọ ṣe yọ́lẹ̀ ó ní báwo ni má yọ ọmọ ó là sóore di bí ní kíní burúkú yìí ó wá kọjú sẹ́kùn ó ní sọ ọmọ èèyàn tó ti bọ́ nínú gbèkùn tí wọn ò yọ ọ́ torí wọ́n ti mọ̀ pé ní aburú wọ́n ti mọ̀ pé olórí ibú èèyàn ni ọ́ gbogbo ẹnu lọ ní gbogbo nẹ́tíwọ̀kì ẹ ló ṣiṣẹ́ láti bà tẹni tó bá sí ọ lóore jẹ́ ajá tó wá yọ ọ́ lẹ́ni tó dìímú tó fẹ́ gba ẹ̀mí lẹ́nu rẹ̀ ó yá inú gbèkùn lọ wà báyìí nìsín ó yá wá yọ akéwùgbà góòdù ló ti ń yọ olórí burúkú yìí lẹ́wọ̀n ó ti pè àdùfẹ́ dìde máa bọ̀ ńgbà tó jẹ gbèsè lákọ̀ọ́kọ́ akéwùgbà góòdù lólórí burúkú yìí wá múra pé òun ó ràn án lẹ́wọ̀n àmọ́ ọlọ́run ọba ti ń bẹ lókè ọlọ́run ọba ọlọ́gbọ́n ẹ̀wẹ́ ọlọ́run ọba ọlọ́gbọ́n rìn lọ́nà tó tọ́ ọlọ́run tún wá rìn bẹ́ẹ̀ wọ́n wá ní kí ìwọ náà ó tún tọ́ ẹ̀wọ̀n wò sẹ́rí pọ́ ọmọ ìpìlẹ̀ yẹ kó padà sílé ìpìlẹ̀ rẹ̀ n tó dá ìyá gbọ́nkán mọ́lì fìtínà tí ìlú Ìbàdàn tó jó padà sókè kúrá nìyẹn Sheikh Labeeb Lagbaji kìnìún àgbàjì bàbá ẹni bẹ́yẹn bá ti ń yọ sólà wa náà mọ̀ ọ́ yọ gbọ́ bàbá gbogbo bẹ́ẹ̀ ṣe múra ní kóòtù lónìí pé kí wọ́n má rìkọ́dù yín àwa ní rìkọ́dù yín lọ́wọ́ o bàbá gbogbo bẹ́ẹ̀ ṣe múra pé kí wọ́n má yà yín ní fọ́tò àwa yà yín ní fọ́tò yín ń bẹ lọ́wọ́ wa fọ́tò yín ń bẹ lọ́wọ́ wa bí wọ́n ti gbọ́n nílé ọkọ ni wọ́n gbọ́n nílé alárinà náà mo ké fún yín tó ẹ̀rọ kòókó ńlẹ̀kẹ́ tó lọ gbìn pa sí i kíní burúkú yìí n tó báyìí mú Kaola bá Akéwùgbà góòdù jàtá ló fẹ́ bá Kaola sọ̀rẹ́ tí Kaola ò lè dà ẹ wo bí bàbá yìí ṣe tó ẹ wo bá Akéwùgbà góòdù ṣe tó fún kíní burúkú yìí wọ́n tún jáde wọ́n ní kó lọ make proper apology àmẹ́nu ń já wáyà lórí fake life ní ọmọ ìpìlẹ̀ yìí ń lò fa báwo lọ́mọ ìpìlẹ̀ òṣèlú a ní the oldest prison lára àwọn oldest prison lókè kúrá wà tẹ́ bá wá pè nǹkan nípìlẹ̀ origin source ìpìlẹ̀ orísun àwọn ọmọ tó nípìlẹ̀ náà lẹ gbọ́dọ̀ bá nínú ilé wọn ìgbọ́lọ́run tó wá ṣe tọ́lọ́run ó parí ọ̀rọ̀ aṣọ búlù nìyá gbọ́ǹkan tún wọ̀ lọ sí ọlọ́run ọba àdédéǹdé tó fi sánmọ̀ délẹ̀ lórí te pé ọba ọlọ́rọ̀ àṣẹ ìsọ̀rọ̀ àṣẹ gbòǹgbò àṣẹ ìpìlẹ̀ àṣẹ lọ́lọ́run o ọba àjòkó tí kà ní mọ́sálásí ó jòkó dé kà ní mọ́sálásí ọba dódèké nínú chọ́ọ̀chì bù lẹ fẹ́ rìn ọlọ́run ọba ò ní fáwọn èèyàn tiẹ̀ lẹ̀ ọlọ́run tó dá èèyàn tiẹ̀ wàláì kò ní fẹ́ ní tiẹ̀ lẹ̀
ìgbéraga ló ti gbóǹkan ìgbéraga ló ti umuli fìtínà ti ìlú Ìbàdàn kò sá máa fẹnu jáwáyà ìbẹ́gbọ́n tó tún sọ pa bàbá wa Mudiru Markaz tó bá ti débi tí ó ti sọ̀rọ̀ etí rẹ̀ ó máa ó yẹ ẹnu rẹ̀ tó rí wọ́n bí fùrọ̀ arọ ọmọ àlẹ́ sẹ́nu ó sẹ́nu bí ìpẹ̀kun kéwú bí ìpẹ̀kun ké ẹni òfò wọ́n lọ́wọ́ amúra lọ́lọ́ léwé ọ lè sọ ìwọ́ tó bá gbà mú kẹ́lẹ́ èèyàn fẹ́ yàn ẹ̀dá ibi mo máa bí ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ẹ̀yin fáǹsì mi ta ló lè fi ìyágbó nǹkan tọrọ ìyàwó dáńkú bí ènìyàn rèké ìyágun bẹ́ẹ̀dì wọn ò gbé ìyágun mọ́tò ni ìgbéraga wa pọ̀ Ọlọ́run fi ìgbéraga rọ̀ lọ́rùn ìgbéraga òwájú kò nípò nínú ẹbí kò ní nínú ara kò ní nínú Islam ó nígbà tí mò ń lọ nínú mọ́tò mi Lexus Jeep onígbèsè ń gun Lexus Jeep wọ́n wà ní ẹ̀sán 12 million owó tẹ́ ẹja kí ó gba góòdù 12 million ṣé kékeré owó ni irun mú lówó kò ṣeé fàtú Akéwùgbà Góòdù fi ìfẹ́ ẹnu ó fi bọ́ ọ lò Akéwùgbà Góòdù fi towótowó bá Kàfílà lò ó kó èrò Mẹ́kà fún ọ àwọn èrò Mẹ́kà tí wọ́n kó fún ọ wọ́n di ọ̀tá Akéwùgbà Góòdù lọ́jọ́ tòní látàrí bọ́ ṣe tírìtì wọn sorry ó pọ̀nlẹ̀ rẹpẹtẹ ó pọ̀nlẹ̀ rẹpẹtẹ bọ́ọ̀ bá ṣe ń bọ́ nínú ọ̀kan ẹlẹ́dàá àyà rẹ̀ ó sì tún máa gbé ọwọ́ nú omi tó bá ti ń bọ́ ní tẹ́ bá ti ń parí kéèsì ẹ̀yọ̀ kan báyìí ọ ti ẹ̀ ti lọ sún lépìlẹ̀ ọ ti wá sọ búlù ìwọ lọ jẹ́ headmistress nínú Òkè Kúrá lónìí kọ́ abábẹ́yẹ bá wa ṣe wá sí fáwọn tó bá ń bẹ́ o ẹ dákun tó bá ti jáde ẹ gbé fọ́ìsì mi fún ìyá gbóǹkan ẹ gbé fọ́ìsì mi fún ìyá gbóǹkan ìgbéraga ní síwájú parun Kaula ti ṣetán tó fẹ́ parun sẹ́rípẹ́ ti kó báńgùsì sí lọ́wọ́ àtọ̀tún ẹ máa láago méjì ọ̀tọ̀ láago méjì ọ̀tọ̀ ló ní chéènì méjì èèyàn yẹ̀yẹ́ Ọlọ́run kọ́ ẹ̀yìn sáwọn tí bá ń ṣe tiẹ̀ ni a ní gbogbo yóò máa lulẹ̀ níbi jáì Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam àwí fún wọn tó o àwọn náà ò gbà o kọ̀rọ̀ náà tó dàrú o àwọn náà ò gbà o gbogbo ọmọ Nàìjíríà ṣe rójú ayé afẹ́fẹ́ ti fẹ́ àti rí ìfùrọ̀ àdìrẹ ya Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam ẹ̀rù Ọlọ́run ọba mọ̀ bà mí Ọlọ́run ẹ̀rù rẹ bà mí o ẹ̀rù rẹ tó bá o Ọlọ́run ní dúró ta alábòsí Ọlọ́run ó sì ń yẹ̀yẹ́ alábòsí lójú ayé wọ́n ní Kàfílà sunkún yọ̀bọ̀ ní sunkún yọ̀bọ̀ kẹ́mọ́gbọ̀n wọlé kẹ́mọ́gbọ̀n lọ Òkè Kúrá àṣọ lórí ibú yín ẹ fẹ́ pọ́nísímẹ́ǹtì ayé ẹ sì ń tàpá sọ́lọ́run ọba lọ́rùn ẹ wá rò pé bọ́ba yìí ò bá rí ọba tọ̀run kọ́ ọba tí mo san lẹ́sàn àní bí ó ṣe wọ kóòtù lónìí ọ̀rọ̀ tó sọ tẹ́ ń gbọ́ tá à ń plé léraléra ọ̀rọ̀ yìí náà ni adájọ́ kọ́kọ́ bí léèrè níbi ìgbéraga náà ni pé adájọ́ ò mọ òun ni làfà bàbí bùbá wọlé náà mẹ́ni tó wà níwájú yín ni ọmọ Ọbásanjọ́ nù ọmọ Yar'Adua nù ọmọ Abdulsalam Abubakar níwájú adájọ́ ọmọ àlè òkìtì eléyìí lọ pè lákọta ọ̀bọ ní níwájú àwọn adájọ́ ó tún gbá àwọn adájọ́ ṣépè ó gbé lọ́ọ̀yà ṣépè táwa nìwọ bò lọ jẹ́ tó lè dúró níwájú adájọ́ Kàfílà náà lẹ́wà ní kó dúró níwájú adájọ́ báyìí ẹ wá ní sẹ́ mọ̀ mí ní I don't know you and I don't want to know you yes now who are you ta ni ọ ta ń bí ọ ta làwọn tó bí ọ ìpìlẹ̀ wo náà ti bí ọ níwájú adájọ́ ayé ìdájọ́ ayé lẹ́sìn rí ìdájọ́ àlùkìyámọ̀ tó jù báyìí lọ gbogbo ẹyẹ tó sára wọn jẹ lọ́nà èrú gbogbo ẹ̀ lọ́nà ọba mi ó gbẹ̀san tí o bá sa àìrẹ́ ni bá rìn tó jẹ́ káyé òun máa májá káàkiri àìrẹ́ ni bá rìn ló jẹ́ apọ́ rẹ̀ ẹni lájà Kàfílà Kaula Sírò Akéwùgbà Góòdù àwọn èèyàn kan wà tó yẹ ká máa yà fún o sọ́ọ̀nì bá rìn sọ́ọ̀nì bá rẹ tó bá ń gbọ́ sọ́ọ̀nì bá rẹ̀ alórúkọ nìkan kọ́ ọmọ ìkìlọ̀ ni tó bá ń bá yàn rìn tí ò bá ti sòtítọ́ o sọ́ni bá rìn lórí ìta àbẹ̀ ewu tó lágbára ló ń bẹ́ẹ̀ ewu burúkú ní bẹ́ẹ̀ ẹ wo gbogbo ìjọ àwọn ẹni àánú yìí àwọn ni wọ́n máa wá ní kóòtù àwọn ni wọ́n sọ̀rọ̀ wọn làwọn ò wí bẹ́ẹ̀ mọ́ àwọn ni wọ́n fojoojúmọ́ sapọ́lọ́jì àwọn ni lẹ́nu ti ré bá lẹ́sẹ̀ látàrí ẹ̀sìn látàrí pa afẹ́ pé ìpè sọ́lọ́run ikra bi isni rọ́bùkà lórí pa afẹ́ pé ìpè fọ́lọ́run ikra ó ní tẹ́ ẹ bá pè wọ́n ẹ má fagídí pé èèyàn sẹ́sìn
gbogbo Akéúgba Gold ń ṣe tí ń jọjú nígbà náà ni Kàfílà fi ẹnu ń bàjẹ́ nígbà tí jáde. UTC ó ní ìlú Akéúgba Gold fi ń sín gbẹ́rẹ́, ìbanilórúkọ jẹ́ kan òjò báyìí lọ. ọmọ Akéúgba dúró sí lórúkọ míì tó tún fẹ́ jẹ́ mọ́ ní ayé yìí ju nǹkan tó ti ń jẹ́ yìí lọ. orúkọ táwọn ọmọ rẹ̀ ń jẹ́ ní olórí ibú yín, ẹni ègbé, ẹni ẹ̀kọ́, ẹ̀yin tí ò ní dáa fún, ẹ̀yin tẹ́ fẹ́ kò bínú Ọlọ́run ní kẹ́ni kó lórúkọ ó mọ̀ fọ orúkọ rẹ̀ mọ́. ìgbà tábùdá bẹ̀rẹ̀ tí ń lé Yàsí Àlùná kàkà tí ń lé lọ́tún lé lọ́sì, orúkọ òfò tó lòun jà fún, orúkọ tí ò dá, orúkọ tí bàbá rẹ̀ ò fi ṣèpìlẹ̀ ló lòun jà fún, orúkọ tó ti bàjẹ́ ká tó wá wí ẹni tí Akéúgba Gold mọ́ lọ jẹ́jẹ́ rẹ̀ ni. kò í bẹ́ẹ̀ nìkan jà, kò í bẹ́ẹ̀ nìkan bínú. àmọ́ ńgbà tí yagbọ́n kan ó bẹ̀rẹ̀ òfò, ẹ mọ̀ pé ó máa so irun wájú papọ̀ mọ́ ti pàkọ́ ni. Ọlọ́run, gbogbo àwọn tó fẹ́ da ìsìláàmù wa rú ìmọ̀ bá wa fi wọ́n sílùú Ìlọrin lọ́kọ̀ọ̀kan. ẹ̀ nígbà àríyàn nílọrin o, kò í ṣe Táíwò ròdù lẹ́gbẹ̀ẹ́ o, kò í ṣe Fátélé ẹgbẹ́, kò í ṣe GRA, àní èsè bàbókò kọ́lákọ̀ ẹ̀ nígbèdé àpẹ́. Òkè Kúrà yìí ilé ìpìlẹ̀ ni gbogbo yín ò mọ̀ dé sí bóge bá ń jẹ́ tọ́lọ́run. bó sì ti sọ fún ẹ bẹ́ẹ̀ nìkan ni ò mọ̀ gbàlejò ẹnìkan. Ọlọ́run ti bá wa sínà fún yín, Captain Alubarika ti sínà. Umul Fitina ti Ìbàdàn ti tẹ̀lé. Ta ló tún kàn? Ọlọ́run ọba ò ní kò í sọ bá a bò sí. Umul Fitina ti ba Akéúgba Gold lórúkọ jẹ́, wọ́n ní kó lọ ṣe retraction. gbogbo àwọn lọ́ọ̀yà òfò, àwọn lọ́ọ̀yà àdánù tí wọ́n wá tì ọ́ lánàá, àwọn dà lénìí ni mo fi lẹ́ni tí ẹnu ò ká tó bá wọ aṣọ ọ̀pá mẹ́wàá kò ní ká. tẹ́ bá sì gbọ́ ọmọ ṣe èso mò ń wẹ̀yìn rẹ̀, ọ̀ràn ọ̀rọ̀ bákan náà kọ́ lórí o, ọ̀tọ̀ lọ̀rọ̀ ọ̀tọ̀ lọ̀ràn. tọ́rọ̀ bá ti dọ̀ràn ń mọ mẹ́lẹ́bí jàre ni, tọ́rọ̀ bá ti dọ̀ràn ó lè má láre kó jẹ̀bi. ní tọ́rọ̀ bá ti di ọ̀ràn kéèyàn tètè takú ọ̀rọ̀ kó tó di ọ̀ràn mọ́ lọ́wọ́. ẹ̀yin tẹ́ wà nílé ìpìlẹ̀ ẹ kú àmójúbà o. ọ̀kọ̀lú yọ̀kọ̀lú kò wá tán bí ìyàwó gbọ́kọ̀ sánlẹ̀ lọ́kọ̀ yọ̀ké, yọ̀kọ̀lú yọ̀kọ̀lú kò wá tán bí. ẹ wo gbogbo àrà tí ń dá, ẹ wo gbogbo bí ṣe ń fọ́ fọ́tafọ́tafọ́tà. mi ò mọ̀ pé yóò ti Mákà dé sẹ́wọ̀n ni, mi ò mọ̀ pé yóò ṣàjọyọ̀ Mẹ́kà nílùú Ìlọrin wa. ó tún ta bá wa lọ́rin pam, ó lọ ṣe jẹ́ lu wa nìkan ní ọmọ gbẹ̀dájọ́ wa. ilé ìpìlẹ̀ lọ́dọ̀ wa, ibi tí Kùránì ti bẹ̀rẹ̀ nílùú Ìlọrin. tó bá jẹ́ pé bẹ́ẹ̀ láti máa dájọ́ ẹ̀sìn, tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni mufti ẹ̀sìn ó wà, tó bá ṣe pé Òkè Kúrà wọn ò ti máa rìsẹ́ẹ̀tì brain yín. à ń retí ẹ̀yin tó kù ń bẹ̀. adájọ́ mọ̀ ṣe o, Saheed P adájọ́ mọ̀ ṣe, àsọ̀rọ̀ mọ́yẹ̀ tí n bá fẹ́nu góòbì fún ẹ jẹ ọmọ ò lè jẹ́, tí n bá fẹ́nu góòbì fún ẹ jẹ ọmọ ò dẹ̀ lè jẹ́ o. bí sọ̀rọ̀ fún ẹ má sọ fún mi pé ó gbà, àti ọ̀rọ̀ ń gbénú mi bí òòṣà. ìmísí Ọlọ́run tó dájú mo fi ń sọ̀rọ̀, tí n bá ti sọ̀rọ̀ gbogbo ayé ẹ kíyèsí, tí ò bá ṣẹlẹ̀ ní àṣẹ lẹ̀bùdọ́là. mo ti sọ Tàkúbè náà, ẹ rí i pé mo dákẹ́ mo fọwọ́ lẹ́rán ni. mo sọ Tàkúbè náà, ẹ gbọ́ breaking news yóò loud, ẹ rí i pé Àkúbè náà jíjú ẹlẹ́yà nínú sẹ́ẹ̀lì. kí ló dé? ẹ túrúkọ lórúkọ ṣe wọn bá ti yín jẹ́, ẹ mọ̀ bá tèèyàn jẹ́. ẹni tí ò dá ti yín rú ẹ mọ̀ dá ti ẹ̀ rú. ẹ fa láyé lẹ̀ jáláyé ó sáyé rẹ̀. mo fi dúró pé tẹ́ bá lẹ̀ nígbà wa náà ò ní gbà. Sheikh Labeeb Lagbaji, mo wọ́ọ̀mù yín, mo wọ́ọ̀nù yín, mo gbé yín kaná, mo fẹ́ kẹ́ wọ́ọ̀mù dáadáa mẹ́ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀gbọ́. sáyìn ló yẹ kẹ́ lọ mọ hélì tẹ́ ẹ mọrú atrocity, ẹ mọrú ìbanilórúkọ jẹ́ tí Umul Fitina ti Ìbàdàn ṣe. ó wá lẹ́yìn lẹ́ wá pọ̀n lé ìgbà tí Sheikh Labeeb Lagbaji wá dé náà wá nínú mi wá dùn nígbà tí wọ́n ka profile mi pé ẹ̀ mọ́ ni ọmọ ìpìlẹ̀ ni, ọmọ Akálà ni, ọmọ Àjùmọ̀bí ni, ọmọ Ọbásanjọ́ ni, ọmọ kìnnìkan. ládájọ́ bá ń gbọ̀n ní bá ń gbọ̀n pé ọmọ Ọbásanjọ́ ló wà níwájú mi o, mo ti fẹ́ dájọ́ fọ́mọ Abdulsalam Abubakar. lórí kíni ẹ mọ̀ wọn ara yín? ṣé ẹlòmíì nínú ọ̀daràn yín ṣé ó kéwú tá dájọ́ tó fẹ́ dájọ́ yín ni? abẹ́rò pé bọ́lọ̀ bá ti yànyàn síbì kan tóun ò bá ti wé láwà ní àbóhun ò wá gbádá kò é séèyàn Ọlọ́run.
ẹ̀yin tẹ́ bá ti ń wọ agbádá tẹ́ wé láwàní àbẹ́yìn tẹ́ ti pe àfáà tẹ́ dárùn gbọ̀n sí tẹ́ gé sòkòtò ẹ̀yin lẹ́yìn ọlọ́run ẹ̀yin kọ́ lẹ́ni ọlọ́run o ọlọ́run lẹ́ni tí ń páyà àwọn ní bàbá àti ní kọ̀kọ̀ òun lẹ́ni ọlọ́run adájọ́ míì tí ń dájọ́ fún yín jù yín lọ nínú mọ́ ẹ wá ń hélì irú kàfílà níwájú adájọ́ Masha Allah la quwwata illa billah mo ń bọ̀ mi ò tí ì dé.